Ọlọ́run ni àpáta ìdìgbòlù. Òun ni Ọlọ́run ṣe máa ń tẹ̀dó ní ìgbàkúgbà ní orí òkè ní aginjù. Nítorí pàápàá lórí òkè tí mo wà gan tó ń jẹ́ òkè ẹ̀rí Olúwa, orí òkè tí gbogbo àgbáyé ń wá, tí àgbáyé ń gùn tán dẹ̀ ti ń jẹ́rìí Ọlọ́run. O ò lè gun orí òkè ẹ̀rí níbí kó sọ̀kalẹ̀ láìsí ẹ̀rí. Wàá jẹ́rìí Ọlọ́run ni, nítorí pé ogun ayé ẹ̀ máa ṣẹ́ ni. Sórí orí òkè ẹ̀rí yìí ó ti wà látọjọ́ tó ti pẹ́. Ó ti wà kọ́lọ́run tó mú mi wá síbẹ̀. Bó tiẹ̀ jẹ́ pé àwọn kọ̀ọ̀kan ti ń gorí òkè yìí wá kémi kọ́lọ́run tó mú mi wá síbí. Gbàdé mi wà nínú yàrá mi. Orí òkè yìí wà ń bí. Àwọn kọ̀ọ̀kan dẹ̀ ti ń wọ́n ti fàdá lànà, wọ́n ti fẹsẹ̀ lànà tán wọ́n ń gbàdúrà lórí òkè yìí. Àwọn labáládùúgbò yìí wọ́n dẹ̀ ń sọ fún mi pé ní orí òkè yìí pé àdúrà ń gbà ń bẹ̀. A tiẹ̀ tún gbọ́ ìròyìn pé nígbà kan àwọn ọlọ́dẹ tó ń ṣọ́ àdúgbò yìí wọ́n rí màláìkà lórí òkè yìí. Wọ́n sọ pé àǹjọ̀nú ni. Wọ́n ní ó wọṣọ funfun. Wọ́n ní wọ́n yìnbọn sí ìbọn gan tẹ̀yìn tú. Ó wúǹdì kan lára àwọn ọlọ́dẹ yẹn. Mo gbọ́ ìtàn yẹn lórí òkè yìí tí wọn ò mọ̀ pé màláìkà ni. So orí àpáta àwọn áńgẹ́lì Ọlọ́run máa ń gún wà níbẹ̀. Nítorí pé ní orí àpáta agbára Ọlọ́run máa ń tẹ̀dó síbẹ̀. Ó dàbí ọ̀rọ̀ omi náà ni. Omi yẹn ìwé mọ́ ní láti tètè kọ́ ṣe ayé ṣókùnkùn ṣòfò orí júùjú. Ó ní ẹ̀mí Ọlọ́run sì ń rá bàbà lórí omi. Ẹ̀mí mímọ́ ò rí bíbà sí ṣùgbọ́n orí omi ni. Bẹ́ẹ̀ náà ni omi. Bẹ́ẹ̀ ni òkè. Bẹ́ẹ̀ ni àpáta. Àwọn ibi tí agbára Ọlọ́run máa ń gún wà tó máa ń tẹ̀dó ní agbára Ọlọ́run máa ń bà sórí omi. Òun la ṣe ń fi omi ṣèwòsàn agbára ẹ̀mí mímọ́. Agbára Ọlọ́run máa ń sábà ń bà sórí omi. Kò síbi tó bá ti pé orí Ọlọ́run tó ti dárúkọ Jésù Kristi tó bá gbómi sílẹ̀ níbẹ̀, ìmísí á wọnú omi yẹn dẹ̀ máa ṣiṣẹ́ agbára. Àṣírí tó wà níbẹ̀ nìyẹn. Bẹ́ẹ̀ náà ni orí òkè. Nítorí ìwé mọ́ wípé kí ni àpáta bí kì í ṣe Ọlọ́run. So bó ṣe rí nìyẹn. Pẹ̀lú ìbéèrè tí a tún wá béèrè pé kí ló wá lè mú kí àdúrà ènìyàn má gbà lórí òkè. Ohun tó lè mú kí àdúrà ènìyàn má gbà lórí òkè ni pé nígbà tí ènìyàn bá fi ilé sílẹ̀ tó lọ sórí òkè tó lòun lọ bá Ọlọ́run pàdé, ṣùgbọ́n tí ò mú ìgbàgbọ́ ojúlówó lọ, tí ò mú ìgbàgbọ́ ojúlówó ẹ̀ dání, tó jẹ́ pé wòlíì ló lọ pàdé lórí òkè kì í ṣe Ọlọ́run, tó jẹ́ pé o ò lọ sórí òkè kó lọ forí balẹ̀ fún Ọlọ́run ẹ̀mí mímọ́, kó lọ forí balẹ̀ fún Ọlọ́run Ábúráhámù, tó jẹ́ pé wòlíì tó wá sórí òkè yẹn wá gbàdúrà ló fọkàn sí pé ó máa tán ìṣòro ẹ̀. Irú ẹ̀dá bẹ́ẹ̀ ó ń tan ara rẹ̀ jẹ ni. Ọlọ́run lè má dáhùn àdúrà yẹn. Àdúrà rú ẹni bẹ́ẹ̀ lè má gbà lórí òkè yẹn nígbà tí èèyàn ò bá ti mú gbàgbọ́ ẹ̀ dání lọ sórí òkè, tó jẹ́ pé wòlíì ló lọ pàdé níbẹ̀, wòlíì kan àbí èkejì tí òun ṣe Ọlọ́run orí òkè yẹn ló lọ pàdé. Ìkejì tó lè fà kí àdúrà má gbà ni pé tí èèyàn bá kúrò nílé, tó jẹ́ pé ìdí tí èèyàn fi kúrò nílé ni pé bóyá ọkùnrin bá ìyàwó ẹ̀ jà nínú ilé, ó wá lóun fẹ́ pa ilé tì, ó wá kọjá sórí òkè, ó lóun lọ ń gbàdúrà nígbà tí ọkàn ẹ̀ gbọgbẹ́, nígbà tí inú ẹ̀ mọ́, nígbà tó ń yòdì, tó jẹ́ pé ilé ló bá jà, ó wá palẹ̀ ẹrù ẹ̀ mọ́, wá sórí òkè, ó lóun wá gbàdúrà. Ọlọ́run ò lè dáhùn irú àdúrà ẹni tó bá ní ìkùnsínú láyà. Bóyá ìyàwó náà ló jà nílé tó lóun kọjá lọ sórí òkè, ó lọ ń gbàdúrà, ó ti bọ́kọ jà nílé, ó múnú ọkọ dùn, ó dánú ọkọ dùn nílé. Tàbí ọkọ ló bá ìyàwó jà tó lóun kọjá lọ sórí òkè. Tàbí ẹ̀ṣẹ̀ kan lènìyàn ṣẹ̀ nílé ládùúgbò ló wá sá lọ orí òkè ló lóun fẹ́ lọ gbàdúrà. Irú àdúrà ẹni bẹ́ẹ̀ ó lè má gbà. Orúkọ mi ni wòlíì Israel Ọládélé Ògúndípẹ̀, Genesis Global, Alore TV, ẹ máa wò ó. Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Mo tún wí lẹ́ẹ̀kan sí wípé ògo ni fún Olódùmarè. Èmi ni ìránṣẹ́ Ọlọ́run alààyè, ẹni ìpè Olúwa Olúfẹ́mi ọmọ Bádébóyèga láti orí òkè ẹ̀rí ní ìlú Adó Èkìtì ní ìpínlẹ̀ Èkìtì, níbi tí Ọlọ́run mú mi jókòó sí. Bẹ́ẹ̀ ni, lónìí mo fẹ́ bá wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọ̀pọ̀ ìbéèrè gbogbo ìgbà wípé kí ni pàtàkì orí òkè lílọ, kí ni pàtàkì àdúrà orí òkè gbígbà ní ìgbésí ayé onígbàgbọ́. Láì fi àkókò ṣòfò, pàtàkì orí òkè lílọ pé kéèyàn kúrò nínú ilé ara ẹ̀, kó tẹrí bọgbó, kó wá orí òkè, kó lọ máa gbàdúrà níbẹ̀. Ṣé bí a lè gbàdúrà nínú ilé? Pàápàá jùlọ
èmi yìí nínú ilé mi, nínú yàrá ibùsùn mi, láti inú yàrá ibùsùn mi ibì kan tún wà tí Ọlọ́run ṣe fún mi níbẹ̀ tí mo ń pè ní yàrá àdúrà. Yàrá àdúrà yẹn ni mo ti ń jọ́sìn, èmi nìkan ṣoṣo ni mo ti ń jọ́sìn fún Ọlọ́run, tí mo ti ń gbàdúrà fún Ọlọ́run kí Ọlọ́run tó wá mú mi tẹ̀dó sórí òkè ẹ̀rí tí mo ti ń bá yín sọ̀rọ̀ jáde. Yàrá àdúrà yẹn nínú ibùsùn mi yẹn ni mo ti gbàdúrà, mo ti jọ́sìn sí Ọlọ́run, tí Ọlọ́run ti fi pèsè owó àti ohun gbogbo tí ó gbé orí òkè ẹ̀rí tí ó gbé kalẹ̀. Nínú yàrá àdúrà mi yẹn lọ́lọ́run ti jogún gbogbo orí òkè ẹ̀rí. Nínú àdúrà tí mo ń gbà nínú yàrá mi, ibẹ̀ lọ́lọ́run ti pèsè gbogbo àtowó àti àwọn ènìyàn tí Ọlọ́run lò láti gbé orí òkè ẹ̀rí kalẹ̀ ní bó ṣe tó yìí. Òkè ẹ̀rí níbi tó wà ó tó ìṣùwọ̀n plot 4 òun ni, pẹ̀lú gbogbo structure wọ̀nyí. Nínú yàrá mi yẹn náà ni mo ti gbàdúrà tí Ọlọ́run dẹ̀ ti ṣe ìyanu òkè ẹ̀rí àti gbogbo structure yìí pátápátá. So ṣebí àdúrà máa ń gbà ní ibikíbi, ṣùgbọ́n kókó àti pàtàkì tí àdúrà orí òkè gbígbà, kókó ẹ̀ ní ìgbésí ayé onígbàgbọ́, ó ní wípé orí òkè gẹ́gẹ́ bí ohun tí Bíbélì kọ, ó jẹ́ ibi tí Ọlọ́run ti máa ń tètè dáhùn àdúrà. Ó jẹ́ ibi tí onígbàgbọ́ ti máa lọ ń gba agbára láìsí ìdíwọ́, nítorí pé tí kì í bá ṣe ẹni tí Ọlọ́run yàn pẹ̀lú ìpè tí ó lágbára, o lè wà nínú yàrá, o lè wà nínú ṣọ́ọ̀ṣì gan kó máa gbàdúrà kó má sí ìyàtọ̀. Ṣùgbọ́n tó o bá lọ sí orí òkè, Ọlọ́run á rí ìnira tó fi ara ẹ̀ ṣe yẹn, nítorí pé orí òkè jẹ́ ibi tí èèyàn máa ń lọ tó sì máa kúrò níbi ìtura ẹ̀. O kúrò lórí bẹ́ẹ̀dì ẹ, o kúrò nínú ilé ẹ níbi tó ti ń gba fáǹsì ara, o kúrò nínú ilé ẹ níbi tó ti lè jẹ nǹkan lákòókò, o kúrò nínú ilé ẹ níbi tó ti ń sun fóòmù, o wá kọjá sí aginjù, o ní ara ẹ lára, o fìnira bára ẹ láti lọ wá ojú Ọlọ́run. Irú àwọn àdúrà bẹ́ẹ̀ Ọlọ́run máa ń dáhùn ní wéréwéré. Ìyẹn ìkan. Ìkejì ni pé ó jẹ́ àṣẹ onígbàgbọ́, ó jẹ́ authority fún àwa ọmọlẹ́yìn Jésù, fún àwa Kristẹni, nítorí pé nínú Bíbélì a kọ wípé ìgbà tí Jésù Kristi Olúwa wa kó tó rílì bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ẹ̀, a mú lọ sí aginjù ní orí òkè, níbi tí èṣù ti lọ dánwò gan, ní orí òkè, níbi tó ti gbàwẹ̀ 40 ọ̀sán àti 40 òru. Orí òkè ni, kò dúró sílé, kò dúró sí ìgboro. Níbẹ̀ ni kí ló lọ ṣe nígbà yẹn? Ó lọ gba agbára ni. Èṣù dánwò, ó ṣẹ́gun èṣù, ó gba agbára látorí òkè kó tó wá sọ̀kalẹ̀ tó fi wá ń jíṣẹ́ ìrere ẹ̀ nígbà yẹn. So láti ìgbà yẹn àwọn ọmọ Ọlọ́run nígbàgbọ́, nítorí pé àdúrà máa ń gbà ní orí òkè. Ìwé mímọ́ dẹ̀ wá sọ, tí màá fi parí ẹ̀ ni pé ìwé mímọ́ sọ pé ta ni àpáta tí kì í bá ṣe Ọlọ́run wa? Ọlọ́run ni àpáta ìdìgbòlù. Òun ni Ọlọ́run ṣe máa ń tẹ̀dó ní ìgbàkúgbà ní orí òkè ní aginjù. Nítorí pàápàá lórí òkè tí mo wà gan tó ń jẹ́ òkè ẹ̀rí Olúwa, orí òkè tí gbogbo àgbáyé ń wá, tí àgbáyé ń gùn, tán dẹ̀ ti ń jẹ́rìí Ọlọ́run. O ò lè gun orí òkè ẹ̀rí níbí kó sọ̀kalẹ̀ láìsí ẹ̀rí. Wàá jẹ́rìí Ọlọ́run ni, nítorí pé ogun ayé ẹ̀ máa ṣẹ́ ni. Sórí orí òkè ẹ̀rí yìí ó ti wà látọjọ́ tó ti pẹ́, ó ti wà kọ́lọ́run tó mú mi wá síbẹ̀. Bó tiẹ̀ jẹ́ pé àwọn kankan ti ń gorí òkè yìí wá kọ́lọ́run tó mú mi wá síbí, gbàdé mi wà nínú yàrá mi, orí òkè yìí wà ń bí,
àwọn kọ̀ọ̀kan dẹ̀ ti wọ́n ti fàdá lànà wọ́n ti fẹsẹ̀ lànà tó wọ́n ń gbàdúrà lórí òkè yìí àwọn labáládùúgbò yìí wọ́n dẹ̀ ń sọ fún mi pé ní orí òkè yìí pé àdúrà ń gbà ń bẹ̀. a tiẹ̀ tún gbọ́ ìròyìn pé nígbà kan àwọn ọlọ́dẹ tó ń ṣọ́ àdúgbò yìí wọ́n rí màláìkà lórí òkè yìí wọ́n sọ pé àǹjọ̀nú ni wọ́n ní ó wọṣọ funfun wọ́n ní wọ́n yìnbọn sí ìbọn gan tẹ̀yìn tú ó wúǹdì kan lára àwọn ọlọ́dẹ yẹn mo gbọ́ ìtàn yẹn lórí òkè yìí tí wọn ò mọ̀ pé màláìkà ni. so orí àpáta àwọn áńgẹ́lì ọlọ́run máa ń gún wà níbẹ̀ nítorí pé ní orí àpáta agbára ọlọ́run máa ń tẹ̀dó síbẹ̀ ó dàbí ọ̀rọ̀ omi náà ni omi yẹn ìwé mọ́ ní láti tètè kọ́ ṣe ayé ṣókùnkùn ṣòfò orí júùjú ó ní ẹ̀mí ọlọ́run sì ń rá bàbà lórí omi ẹ̀mí mímọ́ ò rí bíbà sí ṣùgbọ́n orí omi ni bẹ́ẹ̀ náà ni omi bẹ́ẹ̀ ni òkè bẹ́ẹ̀ ni àpáta àwọn ibi tí agbára ọlọ́run máa ń gún wà tó máa ń tẹ̀dó ní agbára ọlọ́run máa ń bà sórí omi òun la ṣe ń fi omi ṣèwòsàn agbára ẹ̀mí mímọ́ agbára ọlọ́run máa ń sábà ń bà sórí omi kò síbi tó bá ti pé orí ọlọ́run tó ti dárúkọ Jésù Kristi tó bá gbómi sílẹ̀ níbẹ̀ ìmísí á wọnú omi yẹn dẹ̀ máa ṣiṣẹ́ agbára àṣírí tó wà níbẹ̀ nìyẹn bẹ́ẹ̀ náà ni orí òkè nítorí ìwé mọ́ wípé kí ni àpáta bí kì í ṣe ọlọ́run so bó ṣe rí nìyẹn pẹ̀lú ìbéèrè tí a tún wá béèrè pé kí ló wá lè mú kí àdúrà ènìyàn má gbà lórí òkè ohun tó lè mú kí àdúrà ènìyàn má gbà lórí òkè ni pé nígbà tí ènìyàn bá fi ilé sílẹ̀ tó lọ sórí òkè tó lòun lọ bá ọlọ́run pàdé ṣùgbọ́n tí ò mú ìgbàgbọ́ ojúlówó lọ tí ò mú ìgbàgbọ́ ojúlówó ẹ̀ dání tó jẹ́ pé wòlíì ló lọ pàdé lórí òkè kì í ṣe ọlọ́run tó jẹ́ pé o ò lọ sórí òkè kó lọ forí balẹ̀ fún ọlọ́run ẹ̀mí mímọ́ kó lọ forí balẹ̀ fún ọlọ́run Abrahamu tó jẹ́ pé wòlíì tó wá sórí òkè yẹn wá gbàdúrà ló fọkàn sí pé ó máa tán ìṣòro ẹ̀ irú ẹ̀dá bẹ́ẹ̀ ó ń tan ara rẹ̀ jẹ ni ọlọ́run lè má dáhùn àdúrà yẹn àdúrà rú ẹni bẹ́ẹ̀ lè má gbà lórí òkè yẹn nígbà tí èèyàn ò bá ti mú gbàgbọ́ ẹ̀ dání lọ sórí òkè tó jẹ́ pé wòlíì ló lọ pàdé níbẹ̀ wòlíì kan àbí èkejì tí òun ṣe ọlọ́run orí òkè yẹn ló lọ pàdé. ìkejì tó lè fà kí àdúrà má gbà ni pé tí èèyàn bá kúrò nílé tó jẹ́ pé ìdí téèyàn fi kúrò nílé ni pé bóyá ọkùnrin bá ìyàwó ẹ̀ jà nínú ilé ó wá lóun fẹ́ pa ilé tì ó wá kọjá sórí òkè ó lóun lọ ń gbàdúrà nígbà tí ọkàn ẹ̀ gbọgbẹ́ nígbà tí inú ẹ̀ mọ́ nígbà tó ń yòdì tó yẹ pé ilé ló bá jà ó wá palẹ̀ ẹrù ẹ̀ mọ́ wá sórí òkè ó lóun wá gbàdúrà ọlọ́run ò lè dáhùn rú àdúrà ẹni tó bá ní ìkùnsínú láyà bóyá ìyàwó náà ló jà nílé tó lóun kọjá lọ sórí òkè ó lọ ń gbàdúrà ó ti bọ́kọ jà nílé ó múnú ọkọ dùn ó dánú ọkọ dùn nílé tàbí ọkọ ló bá ìyàwó jà tó lóun kọjá lọ sórí òkè tàbí ẹ̀ṣẹ̀ kan lènìyàn ṣẹ̀ nílé ládùúgbò ló wá sá lọ orí òkè ló lóun fẹ́ lọ gbàdúrà irú àdúrà ẹni bẹ́ẹ̀ ó lè má gbà àwọn nǹkan tó lè fà á kí àdúrà má gbà lórí òkè nìyẹn téèyàn ò bá mú gbàgbọ́ ojúlówó ẹ̀dá ní sórí òkè tàbí téèyàn bá rò pé wòlíì kan lòun lọ pàdé lórí òkè pé kì í ṣe ọlọ́run orí òkè yẹn nígbà náà àdúrà èèyàn lè má gbà lórúkọ Jésù yìí ó dára fún wa lórúkọ Jésù ó ṣe rere ní ọ̀pọ̀ ìgbà tó bá ti ń lọ sórí òkè àdúrà ẹ máa gbà nítorí pé ó fi ibi ìtura ẹ sílẹ̀ ó fi ilé ẹ sílẹ̀ ó kọjá sórí òkè àdúrà ẹ máa gbà mo wá fẹ́ gbàdúrà fún wa nítorí àkókò níbikíbi tí o bá ti ní àǹfààní láti máa wo broadcast yìí mo sọ tẹ́lẹ̀ látòrí òkè ẹ̀rí Olúwa yìí jáde wá májẹ̀mú àti àṣẹ níbikíbi tó bá wù kó máa gbé lórílẹ̀‐èdè àgbáláyé májẹ̀mú àti àṣẹ gẹ́gẹ́ bí ohun Ọlọ́run tí mò ń gbọ́ tí o máa fi kúrò nípò abániṣiṣẹ́ tó o máa fi di agbanisíṣẹ́ májẹ̀mú àtàṣẹ náà ọ̀run kó sọ̀ kalẹ̀ fún ọ kó o di agbanisíṣẹ́ ọ̀nà àbáyọ kó jẹ́ tiẹ̀ kó o rí àánú gbà ó ti rí bẹ́ẹ̀ o kò lè yí padà láì lórúkọ Jésù Kristi Olúwa wa àmín ní orúkọ Jésù nọ́mbà mi kò yí padà tó o bá fẹ́ pè mí fún ẹ̀bẹ̀ àdúrà tàbí fún ètò àdúrà tàbí fún ìdí kan àbí ìkejì bóyá o ní àdójúkọ kan àbí ìkejì tó fẹ́ gbé sáyà Ọlọ́run òkè ẹ̀rí wá tàbí bóyá o fẹ́ kí Ọlọ́run kó dáhùn sí orí ẹ o fẹ́ kẹ́ ẹlẹ́dàá ẹ o fẹ́ bọ Ọlọ́run o fẹ́ kẹ́ Ọlọ́run láti orí ẹ o fẹ́ bọ orí ẹ o fẹ́ kí orí kó jà fún ẹ o fẹ́ kí orí kó lànà fún ẹ o fẹ́ kí orí kó wò ọ́ sàn pé nọ́mbà mi ò yí padà fún àǹfààní àwọn tí ò bá sí ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n á fi
234 +234 náà kọ́kọ́ tẹ̀ +234 7037993902 +234 7037993902 WhatsApp ni kó lọ fi sí kó wá fi mẹ́sẹ̀gì sílẹ̀ fún mi ní WhatsApp kó ṣe voice note síbẹ̀ màá dá ẹ lóhùn tó máa tẹ́ ẹ lọ́rùn tó o bá pè mí directly mo lè busy kí n má lè dá ẹ lóhùn ní tí n bá tiẹ̀ gbé aago ẹ gan mo sì máa dá ẹ padà sórí WhatsApp ni kò sí ìdí tí mo fi ń ṣe bẹ́ẹ̀ ju pé kí n lè rí àyè attend sí ẹ. Orí bíbọ ó jẹ́ gbòógì nínú ìpè tí Ọlọ́run pè mí nítorí èmi fúnra mi gangan lọ́lọ́run kọ́kọ́ fi ṣàpẹẹrẹ orí bíbọ yẹn. Orí bíbọ ni mo kọ́kọ́ ṣe tí ọ̀nà tèmi náà fi là tí ò dẹ̀ di mọ́dè ní nítorí pé Ọlọ́run wá lójú oorun Ọlọ́run dẹ̀ sọ fún mi lójú oorun yẹn àwọn nǹkan tí màá fi bọrí yẹn ó dẹ̀ ní tí n bá ti jí ó ní kí n lọ bá ìyá mi kó bá mi bọrí kó bọrí yẹn fún mi gbogbo nǹkan tí màá lò Ọlọ́run sọ fún mi lójú oorun yẹn èmi tiẹ̀ jiyàn pé ìyá mi ò mọrú ẹ̀ ṣe nítorí pé ọmọ alákọ̀wé ni mí bàbá àti ìyá mi alákọ̀wé ni wọ́n mi ìdẹ̀ rírú ẹ̀ lọ́wọ́ ìyá mi rí ṣùgbọ́n Ọlọ́run sọ padà pé ìyá mi mọ̀ ọ́ ṣe mo wo aago ó jẹ́ aago 3 òru nígbà tí bàbá disappear mi ò lè lọ kanlẹ̀kùn ba ìyá mi láago 3 òru mo ṣáà ń ro bó la tún já sí mo ń ro títí tí ojú fi mọ́ ni pé irú kí lélẹ̀ èwo ni ká gúnyán ká ṣe bẹ́ẹ̀ ẹran náà mọ̀ kán fi bọrí nínú ọ̀rọ̀ Ọlọ́run mo rò títí ojú fi mọ́ ni gbà tó ojúmọ́ mo lọ bá ìyá mi mo sọ nǹkan tí mo rí fún ìyá mi ní lóòótọ́ ó lóun mọ orí bọ ní bàbá òun máa ń bọrí fún àwọn kọ́sítọ́mà lójú nígbà tó ń wà lé bàbá òun. Ọjọ́ 6 oṣù la wà lọ́jọ́ yẹn ìyá mi múṣu nílé wọ́n lọ àwọn nǹkan tí ò sí nílé wọ́n rà kí ó tó di aago 5 ìrọ̀lẹ́ ìyá mi ti bọrí fún mi. Oṣù yẹn kọjá lọ oṣù kejì ó tún kù ọjọ́ 6 kóṣù kejì parí nígbà tí ìṣẹ̀lẹ̀ tó sọ mí dọlọ́lá ṣẹlẹ̀ tí orí lànà já scale ìṣẹ̀lẹ̀ wá lọ ṣẹlẹ̀ kò tiẹ̀ wá lọ ṣẹlẹ̀ níbi kékeré ó lọ ṣẹlẹ̀ níbi tó ga ni. Láti ìgbà yẹn mo ń bá àwọn gómìnà jẹ ní state tí mo wà ní o mo dẹ̀ ń bá àwọn gómìnà jókòó kò sẹ́ni tó máa ṣe gómìnà ní ìpínlẹ̀ Èkìtì tí ò ní bá mi sọ̀rọ̀ àyàfi bí Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ ṣe ní kí n má dá sóṣèlú mọ́ ẹ̀. So láti ìgbà yẹn mo ń bọrí fún àwọn ènìyàn káàkiri orílẹ̀-èdè Amẹ́ríkà ní London ni mo ń bọrí fún àwọn ènìyàn nítorí òdodo lèmi fi ń ṣe àdúrà àwọn èèyàn dẹ̀ ń gbà ẹ̀rí dẹ̀ ń gorí ẹ̀rí. So fún ìdí èyí tó bá fẹ́ bọrí ẹ bóyá ayé tiẹ̀ ti sú ẹ bóyá o ti ròpin bóyá nǹkan ti ń dà kò dá mọ́ bóyá nǹkan ò ṣe déédéé mọ́ tàbí ìwọ tí nǹkan ń ṣe déédéé fún kó tó di bẹ́ẹ̀ kó tó di pé ayé tó júbọ̀ ẹ lára o fẹ́ bọrí ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp nọ́mbà tí mo pè +234 7037993902 fi gbólóhùn sílẹ̀ sọ orúkọ ẹ sọ bí tó wà nígbà tíṣẹ́ bá kàn ẹ́ máa dá ẹ lóhùn tá a tẹ́ ẹ lọ́rùn. God bless you. Bóyá ẹ̀bẹ̀ àdúrà ló dẹ̀ fẹ́ gbà ó fẹ́ ká bẹ́ẹ̀ fi ẹ̀bẹ̀ àdúrà ẹ̀ sórí pẹpẹ lórí òkè káwọn wòlíì máa gbàdúrà sí ohun tó bá ń fẹ́ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp. Bóyá ìmọ̀ràn ló ń fẹ́ nípa ti ẹ̀mí bá mi sọ̀rọ̀ bóyá o ń lálàá ó fẹ́ máa mọ̀ túmọ̀ àlá ẹ kó lè mọ bí tí wàá máa dojú àdúrà kan bá mi sọ̀rọ̀ lórúkọ Jésù ó ti dáa fún ẹ kò lè yí padà Jésù Olúwa wa àmín 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 ní orúkọ Jésù.